Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́ subscribe hete. Face TV Muswobi. A kú dédé àsìkò yìí gbogbo tí tó ń gbọ́ mi nílé lóko nírìn àjò ọ̀dẹ̀dùn bí. Orúkọ mi ni amòye ọ̀jọ̀gbọ́n BITAYOJOSHUA. A kí ọ̀gá ní ọ̀mọ̀wé ọmọọba olóyè Honorable Lẹ́kùtì àti gbogbo tó ń bẹ nílé agodo ní pẹ̀lú. Ní ọjọ́ ti tòní, ohun tí a fẹ́ gbéyẹ̀wò ní ọjọ́ tòní ó dá lórí ìránṣọ́kí wa ẹni támọ̀ bẹ́ni mowó náà ni òun náà ni Oriyomi Hamzat ìtàmọ̀ sí air presenter. Nínú ìrìnàjò ìránṣẹ́kùnrin yìí gẹ́gẹ́ bí náà ti gbé ó fi hàn pé a bí ìránṣẹ́ ní March 5th 1980 àbí ìránṣẹ́ yìí sínú ayé yìí pẹ̀lú. Tí ẹ bá wò dáadáa gẹ́gẹ́ bí ohun tí a ń sọ nípa ìrìnàjò nọ́mbà ìtí a ti ń gbọ́ sẹ́yìn tó ń túmọ̀ sí pé nothing exists without knowledge, at the same time nothing exists without number. Kò sóhun kan tí a fẹ́ jà nínú ayé yìí without number, nítorí pé gbogbo nǹkan tí ọ̀nà fi dálé pátápátá nípa ètò nọ́mbà ni. Táànù bá wò dáadáa kò sóhun kan tí ọ̀nà dá tàbí kò sí nọ́mbà ń bẹ. Bákan náà ni kò sóhun tí ènìyàn dá fún ara rẹ̀ àbí tí èèyàn ṣe fún ara rẹ̀ tí kò sí nọ́mbà ní ibẹ̀. Gbogbo ẹ̀ náà ó dá lórí nọ́mbà ni. Bí àwọn aṣọ sáìsì náà ni a ní sáìsì ní ẹfẹ́, sáìsì ní tọ́pù yín, sáìsì ní bàtà yín, sáìsì ní ago yín. Kò sí kódà bóun lo spec gan wọ́n bèèrè pé sáìsì ní spec tó ń lò wọ́n máa bèèrè gbogbo ẹ̀ ló ti ní nọ́mbà, gbogbo ẹ̀ ló ti wà ní àkọọ́lẹ̀. Mọ́tò gan ní plate number, kò sí ohun tí kò ní àkọọ́lẹ̀. Gbogbo bẹ́ẹ̀dẹ̀dọ̀ gọ́ọ̀mẹ̀ntì náà wọ́n ní PVN number yẹn kan bóde báńkì kò sí nǹkan tó lè bèèrè lọ́wọ́ ẹ̀ gbé náà ó dá lórí nọ́mbà náà ni. PVC náà ó dá lórí nọ́mbà náà ni nígbé náà dálé ní orí. Ibi ẹ̀kọ́ là ń lọ lọ́jọ́ tòní. Ibi tá lọ́jọ́ tòní a fẹ́ gbé ìrìnàjò ìránṣẹ́kùnrin wa, ènìyàn wa, ọ̀rẹ́ wa, ẹ̀gbọ́n wa, àbúrò wa, òun la fẹ́ gbé ọlọ́jọ́ ti tòní ìtí gbogbo ẹ̀ mọ̀ sí Oriyomi Hamzat. Gẹ́gẹ́ bí a ti gbọ́ àti gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan pé wọ́n bí ìránṣẹ́ yìí ní March 5th 1980 ní tó túmọ̀ sí ètò ìrìnàjò ìránṣẹ́ yìí tó túmọ̀ sí pé ó ti wà ní àkọọ́lẹ̀ rẹ̀ pé iṣẹ́ tó bá pàtẹ́ mọ́ publicity níṣẹ́ tí ìránṣẹ́ lè ṣe. Táwọn rí pé ìránṣẹ́ tó a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀, ó jẹ́ pèdèpèdè, ó jẹ́ ẹni tó mọ̀dé, ó jẹ́ ẹni tó mọ̀rọ̀ gbọ́ tó sì mọ ìgbékalẹ̀ ọ̀rọ̀ ẹ̀bùn ní o, àti pé ó ti wà nínú àkọọ́lẹ̀ ìrìnàjò àwọn bàbá wa yìí. Síwájú sí lórí ìrìnàjò ìránṣẹ́ jẹ́ nìkan tí ó máa wà hardworking nínú ìrìnàjò ìgbésí ayé rẹ̀. Kò sóhun tí ó dáwọ́lé tí kò bá ṣàṣeyọrí lórí nǹkan yẹn kì í fẹ́ tẹ́ lọ́rùn. Èyí ti wà fún àdámọ́lélé yìí, èyí ti wà fún láti kékeré pé tó bá ń ṣe nǹkan kan ó máa fẹ́ kó ń yọrí nǹkan yẹn, ó máa fẹ́ mọ outcome lórí nǹkan yẹn kó tó padà lẹ́yìn nǹkan náà. Ó ti wà nínú ìrìn àjò rẹ̀. Bákan mọ́sálẹ̀ kan bó jẹ́ sọ̀rọ̀ ó dẹ̀ jẹ́ nǹkan tẹ́ pé nínú ìrìn àjò rẹ̀ máa lọ máa bọ̀ ó máa pọ̀ fún nínú ìrìn àjò pàápàá jùlọ nínú ìrìn àjò ọ̀sán rẹ̀, àti pé àkọọ́lẹ̀ náà ti wà fún pé iṣẹ́ tí ó bá pàtẹ́ mọ́ ká máa cancel àwọn èèyàn, ká máa mú ohunkóhun tó bá jẹ́ bí ìṣòro ẹ̀dá bí àlèṣe rẹ̀ nìyẹn lọ́kàn tẹ́ pé ìṣòro yẹn á di fúfúyẹ́ kò ní wo lójú ẹnìyẹn mọ́. Gbogbo irúṣẹ́ báyìí ni àdámọ́ tádámọ́ ìránṣẹ́ yìí gẹ́gẹ́ bí ètò ìrìnàjò ìgbésí ayé. Bákan náà sì wà ní ìrìnàjò ìránṣẹ́ yìí pé kì í ṣe oníyàwó kan, ó ti wà nínú ìrìnàjò rẹ̀ bẹ́ẹ̀ ni ó ti wà nínú ìrìnàjò rẹ̀ pé kì í ṣe oníyàwó kan. Bákan náà lòun náà máa fèsì àwọn challenges kọ̀ọ̀kan lórí ìrìnàjò ìgbéyàwó, especially nígbà tó bá wà ní age of 38 to
46 years of age tó túmọ̀ sí pé àwọn owó kọ̀ọ̀kan àwọn kọ̀ọ̀kan tó pé kò yẹ kó máa pàdánù yóò fẹ́ máa pàdánù rẹ̀ nínú ìrìn àjò ìgbésí ayé rẹ̀ àmọ́ ó ní solution ìgbìmọ̀ ìṣẹ́kọ̀ ní àṣà lóhùn ní ọ̀kan bẹ̀. Ibi tí wọ́n lọ ní ibi bẹ̀ lórí ìrìnàjò ìránṣẹ́ yìí a rí pé ohun tí ìránṣẹ́ ń lò ní tó ń lò lọ́dún yìí gẹ́gẹ́ bí personal year nínú ọdún yìí nọ́mbà náà ni 5 ni kí ni 5 dẹ̀ ń ṣe 5 ń sọ nípa freedom changes improvement acknowledge ohun tí 5 sọ ní ìrìnàjò ẹ̀dá ní eléyìí láti mú ṣe bó tó àti bí ó ti yẹ and tí ẹ bẹ́rẹ̀ wò dáadáa rẹ̀ ní age of 28 years ní ṣe parí ìrìnàjò ayé rẹ̀ ìparí ìrìnàjò àárọ̀ rẹ̀ that was in 2008 bẹ́ẹ̀ ni nígbà tí ó parí ìrìnàjò nígbà tó máa parí ìrìnàjò sọ ní age of 55 years of age that should be 2035 ìyẹn tí wà ní future rate ìjìká díẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà then nínú ìrìnàjò ránṣẹ́ yìí ìránṣẹ́ náà jẹ́ aláàánú tó bá ní pé èèyàn fẹ́ lè yọjú rẹ̀ tọrẹ ẹ̀tì mọ́ èdè Yorùbá bẹ́ẹ̀ pé èèyàn fẹ́ lè yọjú rẹ̀ tọrẹ ìyẹn túmọ̀ sí pé ẹni tó náànú gan ẹni tó máa ń ṣàánú gan so irú ẹ̀dá bẹ́ẹ̀ ni ọ̀nà dá ìránṣẹ́ yìí lóòótọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ní ó dẹ̀ wá àdúrà nǹkan bí mo ti sọ síwájú àmọ́ lára àwọn ìdojúkọ tí ìránṣẹ́ ti ní sẹ́yìn nígbà tí ìránṣẹ́ wà ní age of 36 that was 2016 ó ní àwọn ìdojúkọ kọ̀ọ̀kan bákan náà ó tún ní opportunity nínú ọdún náà méjèèjì ló wọlé tó wá nínú ọdún yẹn then nígbà tó wà ní age of 37 náà ó wà breakthrough nínú ọdún yẹn kódà ó wà fortunate nínú ọdún yẹn then ó tún wà nínú ìrìnàjò ẹgbẹ́ ní ìgbà tó bá fi máa dúró age of 47 ó tún máa tún wà breakthrough náà ní 47 48 49 náà ó máa tún wà breakthrough nínú gbogbo àwọn ọdún mẹ́ta tí wọ́n kà sílẹ̀ yìí àmọ́ lórí àwọn nǹkan tí ìránṣẹ́ ńlá lọ́wọ́lọ́wọ́ èyí túmọ̀ sí pé tí a bá wò dáadáa gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ àti gẹ́gẹ́ bí net ti gbé pé ìránṣẹ́ wà ní age of 42 since March 5th ìránṣẹ́ ti pé 42 tó túmọ̀ sí pé ó ti ń lo 43 lọ bẹ̀kí n fẹ́ fà bẹ́ẹ̀ ni pé ìránṣẹ́ máa ní ìdojúkọ ní age of 41 42 43 age of 41 age of 42 and 43 years of age ìránṣẹ́ máa ní ìdojúkọ rẹpẹtẹ wọ́n ní ìdojúkọ so nínú ìdojúkọ yìí ó fi hàn gbangba wálé àpé tí eléyìí àkọọ́lẹ̀ ni eléyìí àdámọ́ ni ẹ̀dákẹ́dà tó wà ní age of 42 years gẹ́gẹ́ bí mo ti ń wí tí mo sì ti máa wí ẹ̀dákẹ́dà tó wà ní age of 42 years problem yẹn á ti máa rúgbó bọ̀ ní age of 41 years of age àti gbé problem tó máa rúgbó wẹ́rẹ́wẹ́rẹ́ bẹ̀tọ́ wá di 42 years yìí problem ó máa mi àmì ẹnìyẹn gẹ́gẹ́ bí age tí ó wà kò rẹ̀ sí ọ̀nà kọ́nà tí problem lè gbà lọ sí ẹ̀dá bẹ̀tí tó jàjú bẹ́ẹ̀ ni pé gẹ́gẹ́ bí research tí àwárí lórí rẹ̀ ni pé nǹkan tí ẹ̀dá bá gbé sọ́kàn jù ní táìmù yẹn gangan ni chinese máa bá drag wọn ní lọ́wọ́ bó jẹ́ pé iṣẹ́ ìlú gbé sọ́kàn jù iṣẹ́ ìlú ló máa bẹ drag ní at that period bó jẹ́ pé ìyàwó ló jẹ́ ayò ẹ̀ tó gbé sọ́kàn jù ìyàwó náà ló máa ní problem pẹ̀lú ẹ̀ tó máa mọ̀ pé problem tí mo ní sí látara ìyàwó mi ni but ẹlòmíì tó yẹ pé ọmọ ló gbé sọ́kàn jù ọmọ táìmù náà ló máa ní problem lórí ọmọ ó lè sí ó lè kọ́mí any incident ló lè ṣẹlẹ̀ sí irú ọmọ bẹ́ẹ̀ túrú ìrìnàjò bàbá rẹ̀ but lórí ìrìnàjò ìránṣẹ́ yìí mo ń pe ìránṣẹ́ sí àkíyèsí ìyẹn Oriyomi Hamzat mo ń pè sí àkíyèsí èdè tí mo ń sọ èdè ọmọ káàrọ̀ oòjíire ní èdè tí mo ń sọ ní ìsọnàgó tí wọ́n ṣe bá wo dáadáa kí wọ́n ṣe lọ wo ẹ̀yìn á rí pé ìkọ́níwọ̀n tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè olóògbé Akọ́láwọlé Ọláwuyì á rí pé at this age ìránṣẹ́ náà ní problem nípa ká máa sọ̀rọ̀ èdè
ká máa pèdè ká sọ̀rọ̀ pèdè àfihàn ránṣẹ́ yìí ni bet ẹ má gbàgbé pé Yorùbá tó sọ pé nǹkan tí yóò ń ṣe tí yóò fi níyì at the same time tí Chinese bá dé nǹkan yóò ní náà tún ṣe tí ẹni yẹn tó ti níyẹn tí kò ti pa tó fi níyì mọ́ nǹkan náà ní ma padà ṣe tó pé nǹkan tí yóò ti ṣe tí yóò fi níyì tí Chinese bá dé nǹkan náà ma padà tún ṣe ní àpàdà tó wá tẹ́ lórí nǹkan yẹn a máa pé mi jẹ́ ṣe kí nìyí náà a yẹ pé ọwọ́ ti kàn wọ́ àbíkẹ́ ọwá yìí wà ń bẹ̀ kò sí ọwá yìí kankan bẹ̀ bí kò ṣe pé bí ọ̀nà ṣe program ẹ̀ sínú àjẹ̀dá nìyẹn pé kò sẹ́ni tó máa pass through age yẹn 42-43 years of age a máa la nǹkan kọjá kò dẹ́sí kò tàbí là kọjá ju pé lára nǹkan tí ó jẹ́ ayọ̀ wa tó jẹ́ ayọ̀ ọkàn wa ní period yẹn náà ní kí ni Chinese máa shake wa ní ọwọ́ nínú ìrìn àjò náà so ó ti ṣe sí àwọn kan rí ẹ wo late Chief Akọ́láwọlé Ọláguyì ní period tí a sọ ìgbọ̀ngàn 42-43 gbogbo nǹkan tó náà ṣe ní period yẹn náà gẹ́gẹ́ bí nǹkan tó náà yàn láyò láti máa sọ̀rọ̀ ó padà bí lómi bẹ́ẹ̀ ni padà bí lómi so tí èèyàn bá ṣe nǹkan kan kí èèyàn máa bójú ẹ̀ wípé àwọn tó ti ṣe nǹkan báyìí sẹ́yìn kí ni outcome wọn níbo ni wọ́n ti ṣubú ibi tó ti ṣubú yẹn ìwọ́n náà ó gbọ́dọ̀ kíyèsí àárín yẹn náà ìwọ́n náà ó gbọ́dọ̀ tún bá wọn ṣubú ní ibẹ̀ nítorí pé àwọn tó ti kọ́ ṣubú yẹn ìyẹn ti jẹ́ àwòkọ́ṣe fún àwọn tó ń bọ̀ ní ẹ̀yìn so nípàdé yìí mo pe ìránṣẹ́ sí àkíyèsí wípé kó lọ símẹ̀dọ̀ ó ní símẹ̀dọ̀ aláboyún kó máa bí ọkọ ọmọ ni kò sí nǹkan mìíràn tó wà méjì pé kó máa bí ọkọ ọmọ máa sọ fún aláboyún kó aláboyún kó ṣe kí ni kó símẹ̀dọ̀ bẹ́ẹ̀ náà mo pe ìránṣẹ́ sákèsí pé kó tẹ̀ lómì kó símẹ̀dọ̀ kó fi ọgbọ́n ṣe so gẹ́gẹ́ nítorí pé èjì tó ń pàṣù lọ́wọ́ báyìí ó ń pè sákèsí pé bó ṣe ń ṣe gìrìgìrì bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o gbọ́dọ̀ ṣe gìrìgìrì bẹ́ẹ̀ mọ́ o gbọ́dọ̀ tẹ́ jẹ́jẹ́ ní àyè ibi tí o gbé dé lọ́ba gẹ́gẹ́ bí èjì ṣe ń pè sí àkíyèsí nítorí pé alẹ́gẹ̀mọ́ tó tẹ́ jẹ́jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọmọ káàrọ̀ jíire ó ní pé alẹ́gẹ̀mọ́ tó tẹ́ jẹ́jẹ́ ikú pa ámbìlìtẹ́ ọ̀pọ̀lọ́ tó ń ṣe gàlè nínú ìrìnàjò ayé rẹ̀ so nígbàdé yìí pọ̀nkù sọ́sàkèsì gẹ́gẹ́ bí age ẹ̀ gẹ́gẹ́ bí transition age tó ń transition lọ́wọ́lọ́wọ́ ó ń pèsè àkèsì pé kó rọra ṣe ní sáà àti àkókò yìí ní age ń pèsè àkíyèsí sí ó ṣeéṣe kó má sí ẹni tó ní ìmọ̀ yìí ní ẹgbẹ́ rẹ̀ bet èmi jẹ́ ẹ̀kọ́ nínú àwọn akẹ́kọ̀ọ́ náà rántí gẹ́gẹ́ bí transition age tí ń sọ lọ́wọ́lọ́wọ́ fún ní sáà àti àkókò yìí so bí ó ṣe jẹ́ fún ìránṣẹ́ yìí nìyẹn torí mo rí ọ̀pọ̀lọpọ̀ oore níwájú ìránṣẹ́ yìí gẹ́gẹ́ bí age tí ń sọ bẹ́ẹ̀ mo rí ọ̀pọ̀lọpọ̀ oore àlékún oore mo rí ní iwájú rẹ̀ bẹ́ẹ̀ sáà yìí ó yẹ kí ni kó tẹ̀ jẹ́jẹ́ nínú ìrìn àjò ìgbésí ayé rẹ̀ bí ó ṣe jẹ́ fún ìránṣẹ́ nílé yìí tí a bá ní ìbéèrè láti béèrè lórí ìrìnàjò ìgbé ayé wa a ní àǹfààní láti béèrè lórí nọ́mbà tó ń lọ ní abẹ́ fọ́nrán tí ẹ fi wò mí yìí a ní àǹfààní láti béèrè ohunkóhun tí a fẹ́ béèrè ohunkóhun tó lè tó ìfẹ́ rú wa lójú yálà nínú ìrìnàjò ayé wa ni àbí ìrìnàjò ọmọ wa ni àbí ìrìnàjò ìyàwó wa ni àbí àfẹ́fẹ́ ìyàwó ni àbí afẹ́fẹ́ ọkọ ni a ní àǹfààní láti béèrè ẹlòmíì gbọ́dọ̀ ní problem á ní pé òun náà ti béèrè sí o pásítọ̀ mẹ́ta ló bá ń pè sí ìwọ́n sọ pé ó dáa fún òun bẹ̀ tún fi ìmọ̀ nọ́mbà tún fi béèrè lórí ìgbéyàwó ẹ̀ ìdá ọkùnrin àbí obìnrin ni mo sọ nínú program nǹkan tó kọjá lọ
wípé gbogbo àwọn tó ṣe ṣíṣe ní last year July 10th mi ti gbàgbé July 10th last year 2021 pé ó máa kábàámọ̀ lórí nǹkan tí wọ́n ṣe yálà àwọn tó ṣe ìgbéyàwó ní last year ni àbí wọ́n ra mọ́tò ní last year on the 10 yẹn July 10th ní last year ni àbí wọ́n ṣe foundation ni ohun kó tó nǹkan lè ṣe tó jẹ́ ohun rere ní last year ni kí ni yẹn àdọ́dá on the 10th tó máa pé on the July this ẹ̀sìn tó máa dé on the 10th this July kí ni yẹn ó máa tún flashback yes ó máa tún flashback ó máa tún lọ gbé wọn yẹ̀wò nítorí pé ọjọ́ yẹn ò dáa fún ohun tí nǹkan tó ṣe nǹkan lé lórí fún àwọn tí mo sọ nígbà pé kọ́ máa gbé gbèsè lórí ìgbéyàwó nínú ọdún yẹn ní lásìkò yẹn wọ́n kọ́ pa àti mọ́ ní ara bẹ̀tẹ̀ mi tún pọ́n sáàkì pé nǹkan ẹ̀ náà tó máa tún flashback tó mọ̀ pé wọ́n máa tún fọ́n change wọn nínú ọdún yìí ìṣọ́ tó ṣì gbà ọ́ nìkan gbogbo tó ṣe nǹkan tó pé a fẹ́ máa rí outcomes ní dáadáa yálà company ló open náà the 10th last year ní 2021 náà ni ó máa dàmọ̀ ní this year because kí ni máa flashback fún gbogbo àwọn tó ṣe nǹkan rí ní last year July 10 yẹn kì í ṣe pé July 10 ọdún yóò dá ọ ẹ má ṣe mí gbọ́ ní last year pé àwọn tó ṣe nǹkan yẹn ní tó ṣe nǹkan gidi ní last year yẹn ó máa flashback ó máa fọ́n ní pánkẹ́rẹ́ bẹ́ẹ̀ ni nítorí pé ó dìgbà tí kíni bá tó kákò ní ilẹ̀ torí kò tí kákò ní ilẹ̀ tó fi máa kákò lẹ̀ mú gbàgbà sọ fún wa pé gbogbo àtàṣe lọ ní July 10 last year yan àdé problem lórí nǹkan ẹ̀mú bẹ́ẹ̀ but now nǹkan ṣì ni ó sì ń já pánkẹ́rẹ́ fún oníkálukú wọn lọ́wọ́lọ́wọ́ as at now particularly this July 10 again kó máa fún wọn ní pánkẹ́rẹ́ wọn padà again so bí ètò èní ṣe lọ ní eléyìí ẹ jẹ́ kí n máa fẹ́ ṣe àlọ́ mo máa sọ dára pé ètò yìí ètò gbogbo ayé ni nítorí pé ètò ìmọ̀lódé ayé ni kò síbi tá a fẹ́ rọ ọwọ́ ètò yìí kò síbi tá a fẹ́ rọ ọwọ́ sí lẹ́yìn kí a gbà á bẹ́ẹ̀ni gbàgbà tí lẹ́yìn kí a gbà á kí a mú lò ká mú àwọn ẹ̀kọ́ tó yẹ kó nínú rẹ̀ ká mú lò káfi ṣara nígi káfi dírèsì ìrìnàjò ìgbésí ayé wa a ní àǹfààní láti béèrè ohunkóhun lórí rẹ̀ àbí lórí ìrìnàjò ìgbésí ayé wa pẹ̀lú tó kí máa fi eré ṣe àlọ́ mo ti máa sọ máa tún sọ dára wípé exceptional Joseph adult ó wà fún gbogbo àwa tí a fẹ́ ní ìmọ̀ ẹ̀kọ́ sí tí ṣe western education tá fẹ́ ní ìmọ̀ ẹ̀kọ́ sí exceptional Joseph adult ó wà fún wa nípa kíkà àbí kíkọ́ ó wà fún wa láti mọ̀ ó wà fún wa sí nínú ìmọ̀ ẹ̀kọ́ ìjìnlẹ̀ èdè tá mọ̀ sí English language tí a bá fẹ́ mọ̀ nípa rẹ̀ sí ẹ pè mí sórí fọ́nrán tí nọ́mbà tí ẹ fi ń wò mí yìí màá lè kí mọ́ nọ́mbà ilé ẹ̀kọ́ yìí láti ní ìmọ̀ sí nípa ẹ̀kọ́ kíkà nínú ìrìnàjò wa tó ẹ jẹ́ kí máa fi lè máa dágbére orúkọ mi kò tí yí padà fún gbogbo àwọn olólùfẹ́ tí wọ́n tó ń bẹ nílé lóko tí wọ́n wò mí bó tó àti bí ó ti yẹ orúkọ mi kò tí yí padà èmi náà ni ìránṣẹ́ yín ọ̀rẹ́ yín àbúrò yín èmi náà ni amòye ọ̀jọ̀gbọ́n Ibitayojoshua a tún máa pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ire o. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa ẹ jọ̀ọ́ subscribe hete. Face TV was Swoby.